tó bẹ́ẹ̀ ti mọ̀ wá látẹ̀yìnwá pé àyínsáláìmọ́ rí nǹkan fẹnubà nínú ètò ìlú bí nǹkan ṣe ń lọ nílùú wa lọ́wọ́lọ́wọ́. n tó gbé mi wá lónìí nù. n tó sì gbé mi wá yìí ṣe pàtàkì púpọ̀ débi pé a wá láti wá yànnàná ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń fa kùdìẹ̀kudiẹ nínú ìrìn àjò ilẹ̀ Yorùbá. àṣepàtàn ń bẹ nínú nǹkan tí ń tako ìdàgbàsókè wa. àwọn èèyàn ò kákún púpọ̀ torí ẹ̀ la ṣe ń kí yín tológun a ṣe ń kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ àfàárọ̀ kí yín níbikíbi tí ojúmọ́ ire bá ti mọ́ bá yín lónìí, a sì fọ̀sán kí yín níbikíbi tọ̀sán bá ti pọ́n gangan bá yín lónìí, a sì falẹ́ náà kí yín níbi tílẹ̀ bá ti ń ṣú lọ́wọ́lọ́wọ́. a kí yín tológun a kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́. àfẹlẹ́dùmarè ọba tó láyé tó nìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba ajípọjọ́ kúdà, a fi kí yín lónìí pé gbogbo ilẹ̀ tẹ́ ẹ bá tẹ̀ lónìí ilẹ̀ rere ni ó máa jẹ́. ẹ ní ru àròdànù gbogbo ìran Yorùbá ibikíbi tẹ́ ẹ bá wà lónìí, Ọlọ́run ọba tó láyé ò ní jẹ́ àròdànù, àròyè lẹ́ẹ̀ máa rò. bí ó ti rí nù lágbára lọ́wọ́ Elédùmarè, ọba tí ò ní káwọ́ pẹ̀yìn rojọ́ níwájú ọba kankan. bí ó ti rí nù, ẹ sàmì kẹ́ ẹ gbẹ́tọ̀ rẹ̀ mi. ètò tèní kò ní ná wa ní àágùn púpọ̀. akọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣètò, tí wọ́n ń tì wá lẹ́yìn lórí ètò tá à ń ṣe yìí. bó ti jẹ́ pé láti bí ọdún bíi 4 tá a ti ń gbìyànjú lórí ètò yìí, tá à ń rákò tá à ń rá lórí ẹ̀. a dúpẹ́ lórí àwọn èèyàn tí wọ́n ṣàtìlẹ́yìn fún wa. irú mọ́ wọn àkàn láti Amẹ́ríkà, morúkọ wọn kàn déédé pè mí ni. àdẹ̀sọ̀rọ̀ àfọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ dáadáa lórí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. lẹ́yìn ìwá ọ̀rọ̀ náà wọ́n wá ní jẹ́ kí n ṣọwọ́ kú dúró kí n fún ọ ní nǹkan kan. wọ́n sì ṣe káàdì sórí fóònù mi. mo dúpẹ́ gidi gan pẹ̀lú àtìlẹ́yìn yín lórí káàdì tẹ́ ẹ ṣe. mo dúpẹ́ gidigidi, mo really appreciate káàdì yẹn. àti àwọn tó ń pè wá náà tí wọ́n ń bá wa sọ̀rọ̀, tí wọ́n fún wa lọ́rọ̀ sí tí wọ́n ń fi ọ̀rọ̀ tì wá lẹ́yìn, a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ because ìwúrí ni. tẹ́ ẹ bá ṣò sáìn pé inú yín dùn sí ní tá à ń ṣe, kò ní jẹ́ kí orí tiwa náà wú láti tún wo ọ̀nà wo la lè gbé ètò gbà tètò yóò fi rọrùn láti máa fi bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀. inú mi dùn gan, mo sì dúpẹ́ àtìlẹ́yìn gbogbo yín pátá. àtẹ̀yin tẹ́ ń rò lọ́kàn pé èmi náà ó kàn sí bàbá yìí níjọ́ kan, mo dúpẹ́ lọ́wọ́ yín o. àní dúpẹ́ túláàsì. ẹ jẹ́ kí n foní fá kékeré kan gbé lẹ́yìn. wọ́n ní yìnyín kẹ́ni lè ṣe míì sí. adéfáfẹ́rù ọmọkùnrin òde ìgodó, ọ̀pẹ̀ àyìnyìn ọ́ ìfapò tó lè sóore míì sí. mo dúpẹ́ o, mo yìn yín o. ètò tí mo mú wá lónìí yóò dá lórí Yorùbá, orúkọ tá à ń jẹ́, bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ti wáyé lórí ẹ̀ láìmọye ìgbà, ṣùgbọ́n awuyewuye ṣì wà láwọn ìhà ibìkan lórí ọ̀rọ̀ ní Yorùbá kò ṣe Yorùbá. àwọn míì ò ní Yorùbá ń sá, àwọn kan ò ní Yorùbá wá. olúkálùkù sàn sọ tiẹ̀ láì rí ẹ̀rí pàtàkì kan mo wá pé ìdí. bó ti jẹ́ pé àwọn nǹkan mẹ́rin wá, ẹ̀rí tán mú wá kò fẹsẹ̀ múlẹ̀ tó. ó ní mo wá yànnàná lónìí tó gbé mi wá sórí ètò yìí, torí n tí máa ń gbé mi nínú ni, n tí mo mọ̀ tí máa ń gbé mi nínú ni ọ̀rọ̀ Yorùbá. mo mọ̀ ó dẹ̀ dá mi lójú, mo sì mọ ìrìn àjò tórúkọ yẹn gbà dọ́dọ̀ wa
ìdí nìyẹn tí ń jẹ́ ó máa ń ké mi lára gbogbo ìgbà tí n bá gbọ́ pé wọ́n pè wá ní Yorùbá àwọn èèyàn wá ń yí síbòmíì. ṣe rí àkọ́kọ́ tí màá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ètò yìí òun ní ọ̀rọ̀ olóṣèlú dé. ṣe rí òṣèlú àsìkò táwa àsìkò òṣèlú ni wọ́n sì ti mọ ìgbáradì tí Yorùbá ní lórí ìrìn àjò àti ní òmìnira tiwọn. kò síbi tọ́ta ò lè gbà wá torí ẹ̀ ní níjọ́ tí mò ń sọ fún màmá mi kan láti Amẹ́ríkà tí wọ́n pè mí tí wọ́n ní pé báwo ni a ṣe fẹ́ rìnrìn àjò, kò nídìí ká lọ bẹ ọba, kò nídìí ká bẹ joyè, pé ẹ jẹ́ ká rìn sàn, pé sàn láàrin ajé ni máa ń mú nígbà kọ̀rọ̀kọ̀rọ̀. ìjọ náà lọ́hùn mi ò bá wọn jiyàn torí ìmọ̀ràn ni mo gbà á, ṣùgbọ́n mo yiri ẹ̀ wò mo rí pé kò múnádóko tó. ilẹ̀ Yorùbá kọjá ìlú tẹ̀ tí ní máa tù. ìdí nìyẹn tórúkọ tí Yorùbá ń jẹ́ láti ilẹ̀ fi ń jẹ́ Òtù. Òtù lórúkọ Yorùbá kì í ṣe kóòtù. àwọn tí ń pè ní kóòtù òjíire àṣẹ ni wọ́n ń sọ, kò sí ti ń jẹ́ kóòtù. bí ẹ̀sà bàbá mi kan yóò ní kóòtù kọ́ májísírèètì ni, kò sí nǹkan tí ń jẹ́ kóòtù òjíire o. Òtù OOTU Òtù, ilẹ̀ Òtù òjíire, ilẹ̀ tí wọ́n ti máa tù tí wọ́n máa bà. àwọn onífá ni wọ́n mọ ìtumọ̀ orúkọ dáadáa jù. àwọn tó bá jẹ́ babaláwo tán mọ fá ni o, kì í ṣe àfẹnujẹ́ o, kì í ṣe babaláwo àfẹnujẹ́ o, kì í ṣe babaláwo dàáfá o, kì í ṣe àfáà di babaláwo o. àwọn yẹn ò mọ ìtumọ̀ rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní ń ba èdè Yorùbá jẹ́ lílànà tí wọ́n ń gbé gbà. irú ẹ̀ làwọn kátikàti tá à ń rí lénìí. torí ẹ̀ n tó kí sínú èdè Yorùbá ó tí kì kọjá báwọn èèyàn ṣe ń fojú wò ó. tí Yorùbá bá rọrùn láti sọ ni àwọn èèyàn tó ní máa lọ léèwé, despite pé àwọn èèyàn lọ léèwé fún tán lọ kọ́ ẹ̀kọ́ Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan kọ́ ló tún gbọ́ Yorùbá yẹn. ẹ̀bùn ni tọ́lọ́run bá fún yàn lédè yẹn gbọ́ ẹ̀bùn. àwọn ìwà rí ẹni tí ò bá gbọ́ Yorùbá bí ẹni tí ò mọ nǹkan kan, ṣùgbọ́n tó bá pé èdè èbó lẹ́ni yẹn ò bá gbọ́ wàhálà ni. àwa Yorùbá yìí náà lákọ̀ọ́kọ́ takò pé kó gbé èbó yẹn wá jẹ́ paramount sí wa. àwa rí Yorùbá nínú tó yẹ kéèyàn ó gbọ́. bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn kan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá yìí tó lọ bọ̀n lẹ́wà èdè Yorùbá tí wọ́n gbọ́ tìfun tẹ̀dọ̀ rẹ̀, tó jẹ́ pé sísọ rẹ̀ tún wá rọ̀ wọ́n lọ́rùn. tí wọ́n bá jókòó ti èdè Yorùbá ẹ rò pé wọ́n ń jẹ̀kọ àtọ̀lẹ̀ ni. ẹ rò pé wọ́n ń jẹ̀kọ àtọ̀lẹ̀. èdè Yorùbá dùn, àṣà Yorùbá sì rọrùn púpọ̀, ó sì níyì káàkiri ayé. èdè táwọn èèyàn ń fowó kọ́ ni èdè Yorùbá. ibi tí mo wá ń lọ gangan òun náà ni orúkọ tí wọ́n ń pè ní Yorùbá. àjọjẹ́ tí gbogbo wa ń jẹ́ lénìí, àpèjẹ wa, bó tiẹ̀ jẹ́ pé orúkọ yẹn tàn ń rìn wá ni, ṣùgbọ́n òun ni wọ́n fi mọ̀ wá lónìí. ó ní identity kankan ṣoṣo tí gbogbo ayé mọ̀ mọ́ wa. a sì ní yé jẹ, kò sí ní tẹ́ ẹ fẹ́ sọ lórí ẹ̀rọ tá a fi ní yé jẹ torí identity tán fi mọ̀ wá nù. sóyìnbó lẹ fẹ́ pè kalẹ̀ lénìí kẹ́ ẹ sọ fún un pé ọmọ Òtù ní yóò wá dá yín lóhùn. sóyìnbó ṣé Haúsá lẹ fẹ́ pè lénìí kó mọ̀ pé Òtù ní. àwọn ọmọ yín gan bẹ tí wọn ò mọ̀ pé ọmọ Òtù ní. àwọn ọmọ tá a bí inú ara mélòó wọn ló mọ̀ pé Òtù là ń jẹ́. kò sí mọ́, Yorùbá yìí ni. ṣùgbọ́n ọ̀rọ̀ òṣèlú ti wá ń wọ̀ ọ́, so wọ́n fẹ́ ti division bọ̀ tó jẹ́ pé Èkìtì ó mọ bá tiẹ̀ lọ, Ìjẹ̀ṣà ó bá tiẹ̀ lọ, Ìjẹ̀bú ó bá tiẹ̀ lọ, Ẹ̀gbá ó bá tiẹ̀ lọ. nǹkan fẹ́ ṣe nù. àwa ti wá rí àti study wọn débẹ̀ wípé ọ̀nà tí òmìnira ilẹ̀ Yorùbá òfin ní work òun ni láti dà wá lédè rú. nígbà tán bá gbé ọ̀rọ̀ orúkọ yẹn wọlé, ìyẹn là á mọ̀ rán torúkálukú wà máa kẹ́kọ̀ọ́ rẹ̀ dání wípé no àṣemọ́ àìṣe Yorùbá o, Ìjẹ̀ṣà lèmi o, ẹlòmínà tún dé Ìjẹ̀bú ni mi ṣe Yorùbá o. ibi tá à ń bá kinní yẹn lọ nìyẹn. ó ní àkíyèsí tẹ́mi fẹ́ pé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sí lónìí. púpọ̀ nínú àwọn àgbààgbà yìí náà ni ò mọ̀ tán lẹ̀ bàbá wọn.
ẹlòmíì ìtàn tán fi dánú ilé bàbá rẹ̀ ọ̀dẹ bàbá rẹ̀ kò mọ̀, ìtàn tó dá wọn kò mọ̀, tó ní ó mọ pàtàn ilẹ̀ Yorùbá, tó ní ó pàtàn ilẹ̀ Yorùbá. Àwọn nǹkan kan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá tó jẹ́ pé tí Yorùbá fi ń sọ̀rọ̀ àpáfọ̀ ohun tá à ń fọ̀ lẹ́nu yìí, ìkan nínú rẹ̀ nífá, ìkan nínú ẹ̀ ní ìlù tá ń lù, ìkan nínú ẹ̀ ní fèrè fífan. Kò sí tí Yorùbá fi ń sọ̀rọ̀ tí Yorùbá ń lò tí Yorùbá fi ń sọ̀rọ̀ ló pọ̀ jù. Níbi tí Yorùbá gbọ́ òye dé wọ́n gbọ́ ohun ẹyẹ, tẹ́yẹ bá dún lákòókò kan wọ́n mọ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó láwọn reaction ẹyẹ kan tẹ́yẹ yẹn bá ṣe fó wọ́n ti mọ tí ń ṣẹlẹ̀, wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ láyé àbí kan lọ́wọ́lọ́wọ́. Ohun ẹyẹ kan náà gbọ́ o tí wọ́n fi give reaction yẹn. So sáwọn ọ̀ràn tẹ́ ẹ wá fẹ́ máa mú kékeré rèé tẹ́ ẹ rò pé wọn ò mọ nǹkan tán ṣe. Sáà bàbá wa ilẹ̀ rò pé wọ́n gọ̀ kán tó accept pé Yorùbá gbogbo wọn máa jẹ́. Wọn ò gọ̀. Àwọn bàbá wa dẹ̀ ṣe papọ̀. Division tá fẹ́ gbé wọlé division olóṣèlú dé ni àwa ti rí. Ìwọ tí wọ́n sì lò ọ́ ní mà pé wọ́n ń lò ọ́ ni ọ̀kan sáà mọ̀ rí pé ọ̀ ti ń ṣe titi ẹ lọ bọ́ ṣe ń ṣe ọ̀dẹ̀ tí ń ba nǹkan jẹ́. Ọmọkùnrin kan wà tí màá fi fọ́tò rẹ̀ sí ibi àwòrán fídíò tẹ̀ ń wò yìí. Ọ̀jọ̀gbọ́n ni òun náà ń gbìyànjú ọ̀rọ̀ sísọ. Tàbùkù rẹ̀ o, mi ò sì bá wípé n tí ń ṣe ò dáa. Àlàyé rẹ̀ dá ṣùgbọ́n àgbékalẹ̀ ni ò mọ́yán lórí tó. Ẹni yẹn òun náà ń gbìyànjú àti jẹ́ pé kó dáa ni but àwọn èèyàn ti ń take ọ̀rọ̀ ẹ̀ serious. Ti ń nípa ní ààbò mi because kéèyàn tó mọ̀ sọ pé Ìbàràpá Ìbàdàn Ọ̀yọ́ àwọn ní Yorùbá ẹ̀ ń tí ń tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kánú ẹ̀ ti ń pín pé kẹ́gbà ọmọ ṣe títí ẹ̀ kéèkó ṣe tiẹ̀ kí Ìbàdàn ó ṣe tiẹ̀ kí Ìjẹ̀bú ó ṣe tiẹ̀ kóńdó ṣe tiẹ̀ kí Èkìtì ó ṣe tiẹ̀ kọ́sọ̀ dádúró ibi tẹ́ ń bá a lọ́nu. Ẹ̀yin ò mọ̀ ẹ̀yin sá ń sọ títí yín ṣùgbọ́n ẹ̀ mọ̀ pé ibi tí ń lọ́nu. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe fídíò yín tán nígbà kan mo challenge yín ẹ rí bí ìjà mo rí pé ẹ blọ́ọ̀kì mi but sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe àwọn èèyàn sì máa padà pè wá lórí ọ̀rọ̀ yẹn pé ẹ̀gbọ́n tí arákùnrin yìí ń sọ ni débi pé ẹ tó ní Adó ẹni Benin táwọn yẹn pé bàbá tó bí Èwe Adó Èkìtì ló bí Olúbenin. Ìtàn bẹ̀ yẹn èmi ò tí ì gbọ́ rí ṣá possibility wà because ìtàn ní gbogbo wa ò sí ń bẹ̀ ṣùgbọ́n gbogbo ìtàn tá a bá ń sọ ẹ máa jí kí reference àkọọ́lẹ̀ wà. Dẹ́ mo fẹ́ kí nǹkan méjì kan kẹ́ lọ nú òtẹ́ẹ̀lì ní ẹ lọ bá àwọn òpìtàn kí òpìtàn tó lè accept nǹkan as fact. Mo fẹ́ fi dín kankan múlẹ̀ fún yín lénìí. Ó ní àwọn machine kan tí wọ́n máa ń rẹ́kọ̀n pẹ̀lú wọ́n ń pè kíní kan ní ghost DNA wọ́n máa ń rẹ́kọ̀n pẹ̀lú ẹ̀ àti what is the second thing tó máa ń lò machine tó máa ń lò yìí náà radiocarbon ghost DNA tí wọ́n bá ti ń sọ̀rọ̀ nǹkan yìí wọ́n fẹ́ fìdí òdodo ọ̀rọ̀ lélẹ̀ ni pé lóòótọ́ làwọn sẹ̀mí yìí ti sẹ̀mí lórí ibi rí lóòótọ́ ni ẹ̀jẹ̀ tí ń flow lára àwọn eléyìí ìhà àbìtán ti wárè. Fact yẹn tẹ́ ẹ bá fẹ́ sọ ìtàn ẹ gbọ́dọ̀ base gbogbo ìtàn yín lórí fact tí mò ń sọ̀rọ̀ lórí. Ẹ̀yin ń sọ pé Èwe Adó òun ló bí Olúbenin bàbá tó bí Èwe Adó òun ló bí Olúbenin wípé ìran kan náà ni Olúbenin àti Èwe Adó. Tẹ́ ẹ bá dẹ̀ wo Benin dáadáa èdè wọn ò tiẹ̀ close mọ́ Yorùbá rárá. Ní tó jẹ́ ká close mọ́ wa díẹ̀ lórúkọ wa tí wọ́n jẹ́ lẹ́yìn ìgbà tí Ọ̀rànmíyàn lọ tẹ ààfin wọn mọ́ ń sọ severally Ọ̀rànmíyàn kọ́ ló tẹ gbogbo Benin o
àṣírí ibẹ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu lẹ́nìí ṣùgbọ́n ààfin Olúbìní Ọ̀rànmíyàn ló ní ààfin tòní mẹ́ẹ̀ máa àwọn ààfin àná táwọn Ògìṣó control Ògìṣó ti control ààfin àná rí ààfin tòní ètò sì gbé Ọ̀rànmíyàn lọ bẹ̀ yóò nídìí pàtàkì ó ní ìfi dá ọ̀rọ̀ yín nù possibility wà kí wọ́n sọ pé ìran Yorùbá ni wọ́n kó lọ liberate wọn tó rán ní challenges l'Ọ̀rànmíyàn fi lọ là wá gbọ́ ìyẹn jẹ́ èjì but ọ̀rọ̀ Yorùbá tẹ́ wá mọ́ mọ́nu yìí ọmọbìnrin kan náà ń bẹ wọ́n ń pè ní Ruth ọmọbìnrin ni ẹ máa rí àwòrán tiẹ̀ náà ní ojú àwòrán fídíò yìí òun náà wá lọ ń kọ ìtàn ẹ lọ wo dáadáa lórí ìtàn rẹ̀ àwọn àkọlé ìtàn rẹ̀ Ọ̀yọ́ lòun náà yìí ti gbà ní gbogbo gbà ẹdú kí ni Yorùbá dá gan wọ́n sì ní tí kú ilé ò bá pa ni tòde ò lè pààyàn mo rí i pé àti inú ilé là ti ń ta ọfà yẹn náà àwọn ará àta náà ti ń gbà láti ta tí wọ́n bá kọ ìtàn nínú pé Ọ̀yọ́ wọn bá wí tá a bá fẹ́ kọ ìtàn ní Ìgalà àwọn Ìgalà àbí wọ́n ń pè Ìgalà dẹ̀ náà ń pè wọ́n ní táwọn ní Kogi State Ọ̀yọ́ yìí ni wọ́n yìí ti gbìn àti Ifẹ̀ so àwa wọ́n ní olè ilé ni ó ṣílẹ̀kùn lẹ̀ fún títà òun ní ìrìn àjò yìí ni mo ṣe ń fi ń kìlọ̀ fún yín ẹ lọ yiri ìtàn tẹ́ ẹ bá pa ẹ yẹ̀ wò dáadáa aráyé bá ní pé ọmọ ẹni lọ́mọ àlè ó tí ì bá ṣe pé tí wọ́n bàbá rẹ̀ fúnra rẹ̀ bá pe ọmọ rẹ̀ lọ́mọ àlè táráyé bàbá ọ̀pẹ lọ́mọ àlè inú ni wọ́n mọ̀ sínú mọ̀ síkùn ni wọ́n fi ṣe wọn ò ní làwọn pé ọmọ àlè lọ́mọ tí ń lọ́hùn because wọn ò tí ì rí di òdodo fi múlẹ̀ ó dìgbà tí wọ́n tọ́ jẹ́ onílé gangan tó bá tó tọ́ka sí pé ọmọ tẹ̀ ń wò nínú àwọn ọmọ mi ọmọ àlè ni ìgbàdàn lára àtọ́ tó bọ́ gbà lọ́wọ́ á mọ̀ pé wọ́n gangan ọmọ àlè pè wọ́n ó sọ débi pé ìwọ gangan ó tún máa gbé wọn bàbá ọmọ àlè ìdí nìyí tí gbogbo òpìtàn ilẹ̀ Yorùbá tí ìtàn ò bá dá ọ lójú má bọ́ sórí atẹ́gùn mo máa ń sọ nǹkan kan tí má bọ́ sórí ìkànnì máa ń sọ pé òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ ló burú jù ní gbogbo nǹkan because ọ̀rọ̀ tá a sọ tí ò ní kú ọ̀rọ̀ làwọn èèyàn kan sọ tó gbé mi wá láti wá ṣe correction tí mò ń ṣe yìí òun la máa fi pe ọ̀rọ̀ ní òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ làwọn kan sọ tó mú kí wọ́n yọ bì inú àpò kí wọ́n kó lé wọn lọ́pọ̀ gbòbí ọmọ ọ̀dọ́ rere ọ̀rọ̀ náà sì làwọn kan sọ tó mú dàjáde nú àkọ́ ìdí téèyàn fi gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú tí ó bá máa sọ nìyẹn mo dẹ̀ rí wípé ẹ̀dá tí òun fi bẹ́ẹ̀ kọ́ bí ara ní àwọn èèyàn àtàkì wọ́n dẹ̀ ń fún yín kọ́rẹ́ṣà bọ́ ẹ̀ gbà èyí náà wá ti grow àwọn èèyàn kan wọ́n ti wá dúró wọ́n wá ń fi ìtàn irọ́ wọ́n wá fi ń hìtì ilẹ̀ Yorùbá àwọn ìtàn tí ò lẹ́sẹ̀lẹ̀ tí ò tẹ̀ lórí tí ò nídìí débi pé ọmọ kan lọ kó ìwé bíi oríṣi ọmọ Ruth tí mo sọ yìí ó kó tìwé bíi 8 tí ó sọ̀rọ̀ ń pa Ọ̀yọ́ empire ó sọ dórí Cleparton ó sọ dórí ó ní reference Samuel Johnson nìkan ní ń tọ́ka sí pé Ọ̀yọ́ is an empire àbá ẹ máa wo irú rọ yìí èmi yìí sọmọ Ọ̀yọ́ o mi ò ń sọmọ Ọ̀yọ́ àmọ́ n tó bá Ọ̀yọ́ yóò bá Jẹ̀ṣà yóò sì bá Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ ni yóò bá Ìrágbìjí yóò sì bọ́ Bàgùn ìdí nìyẹn tó gbá wa jáde wá àwọn ò rí wa ní ọ̀tọ̀ọ̀tọ̀ àwa aríra wa lẹ́yọ̀ ọ̀kan tẹ́ ẹ̀ bá ti rí ilẹ̀ Yorùbá lẹ́yọ̀ ọ̀kan mọ́ ẹ̀yin ni kẹ́ ẹ fá ìwé yín kẹ́ ẹ wá bòmíì gbà àwọn bàbá wa wọ́n ṣe papọ̀ láti lẹ̀ o tí wọn ò bá ṣe papọ̀ láti lẹ̀ ni kò ní jẹ́ pé ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yìí àwọn Yorùbá nìkan ló lóríkì tí wọ́n fi ń kí ìdílé kọ̀ọ̀kan ara àṣà ti ṣe wádẹ ní n tó bá mú mi kí Oǹdó Ẹ̀gìn tí mo kí Ọlọ́wọ̀ má dẹ̀ jẹrẹ ẹdán tí mo kí Ìjẹ̀ṣà ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká tí mo kí Ìjẹ̀bú ní Alárẹ̀ tí mo sì kí Ẹ̀gbá
àbá tí mo sì kọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà tí mo sì kó lúfẹ́ àbùrẹ́ ọba ló lajẹ́ ìṣẹ́ṣẹ́ fún ní tó bá ti mú mi kí àwọn oríkì yìí definitely ìran kan náà ni wọ́n, ìdílé inú yàrá kan ni gbogbo wa ti jáde wá. Bọ́ ẹ̀yin ò wá ronú àròjinlẹ̀ lọ́bẹ̀ ike kí ló lè mú wa, kí ló lè pa wá papọ̀ torúkọ wa fi papọ̀ mọ́ra wa. Tá n bá sọ̀yàn ní Adéníjì ní Ọ̀yọ́, ẹ bá bó ṣe ká máa pè ní Adéníjì Àdèlé lẹ́kọ̀ọ́, bó ṣe kó máa jáde níjì l'Ákúrẹ́ àbí kó máa jẹ́ lẹ́kìtì àbí kó máa jẹ́ Iléṣà. Gbogbo àwọn kíní yìí mú similarity wá. Kí lẹ fẹ́ fàyọ́ ń bẹ̀? Kí ni èrè tẹ́ fẹ́ jẹ tẹ́ bá separate ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ìtàn tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ tẹ́ ń sọ? Nígbà tá à ń sọ̀rọ̀ pé Yorùbá kì í sorúkọ tá a jẹ́ láti ilẹ̀, gbogbo ọmọ òtù òjire ló mọ̀, gbogbo wa pátá la mọ̀. Bàbá wa tó jẹ́ aṣáájú ogun ilẹ̀ Yorùbá lénìí tí ń sáré kìtàkìtà bí ilẹ̀ Yorùbá ó ṣe di òmìnira ara rẹ̀, bàbá wa Professor Banji Akintoye. Bàbá ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ kí ló gbó lórúkọ Yorùbá yìí ti jẹ́. Gbogbo historian pátá, gbogbo professor of history ló ti struggle lórí orúkọ yìí pé kí ni orúkọ yìí gbà dọ́dọ̀ wa, because lódodo ni ò ní ìtumọ̀, kò ní ìtumọ̀ Yorùbá, àmọ́ kí ni ń jẹ́ bẹ́ẹ̀. Ìtàn wa lọ sí bí 100 ọdún 4, 5, 6 sẹ́yìn tá a ti ń jórúkọ yẹn bọ̀. Ẹ̀yin kan wá ń pìkẹ́ pé 1919 la ṣe bẹ̀rẹ̀ sí ń di Yorùbá ló sọ bẹ́ẹ̀ fún yín. Ta lẹni náà mo fẹ́ mọ̀ tó pàtàn fún yín pé 1919 ni Yorùbá tó bẹ̀rẹ̀ sí jẹ́ Yorùbá. 1919 ni gbogbo history táwọn èèyàn wá kọ wá kárí Yorùbá. History tán ti kọ́ láti 300-400 years back Yorùbá ló gbé. Ẹ lọ béèrè ibi tí ìtàn ti dàrú mọ́ yín lọ́wọ́ nìyẹn, nítorí pé ẹ ráàyè wádìí ìtàn. Ntẹ́yìn ráàyè wádìí ni kẹ́kàn wá, kẹ́kàn sọ̀rọ̀, kẹ́ fi make followers, kẹ́ dẹ̀ fi realize lórí online. Ó tán. Ìtàn kọjá bẹ́ẹ̀. Ìtàn yìí ṣe nǹkan tí yẹn kàn mọ́ tí máa wọ ẹlòmíì tó bá tọwọ́ bọ̀ tán Yorùbá yóò mọ̀ sọ gàtàgàtà. Kì í ṣe iṣẹ́ tó lè dédé dìmú kó má ba nǹkan jẹ́. Èyí ó ba nǹkan jẹ́. Ìtàn burú gan, ìtàn ló wúwo jù. Kì í ṣe èyí kàn dédé bọ́ sórí ìjókòó pé òun fẹ́ pàtàn. Kì í ṣe nǹkan tó rọrùn ni. Tẹ́ ẹ bá kíyèsí mi tí mo dúró gan mi ò wọnú tàn sàn rí, nítorí pé mo máa ń sọ́ra sí màá dẹ̀ máa sọ orí ahọ́n mi. Ìtàn ẹ̀yin ó dẹ̀ mú ẹ̀dẹ̀ tó wá máa ranjú mọ́ pé bó ṣe rí nù. Bàbá ẹ ní sùúrù o, ẹ̀mí ò bá yín jà, ọ̀jọ̀gbọ́n ní láàyè títí yín, àmọ́ ẹ lọ ní sùúrù. Mo sì fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ àlàyé mi dáadáa lónìí torí màá ṣàlàyé borúkọ yẹn ṣe jẹ́ fún yín. Mo ti rí fún àwọn èèyàn pé kán lọ bá bàbá Banji Akintoye dáadáa. Ẹ lọ bá bàbá ní fact lọ́wọ́. Nígbà tí màá come across ọ̀rọ̀ yìí pé kí ni jẹ́ Yorùbá, orí Punch ni mo ti kà á. Orí Punch ni mo ti kà á. Bàbá Banji Akintoye wọ́n rin ìrìn àjò ní 1970s, late 70s sí 80, mo ti sọ́rí, wá sí ìlú kan tó ń pè ní Ọba Àgùn ní ẹ̀gbẹ́ Ìkìrun. Ìgbà tí wọ́n dé ìlú yìí, ọba tí ó dàgbà jù, because wọ́n lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ pé orúkọ Yorùbá yìí àwọn ọmọ bó ti jẹ́. Kí ni ìtumọ̀ rẹ̀? Everybody ń wò pé àwọn náà kà bá bẹ́ẹ̀ náà ni, olúkàlùkù gbọ́njú bá orúkọ yẹn ni. Ó ti wà tipẹ́, kì í ṣe 1919 ni. Bí orúkọ yìí ṣe jẹ́ kò yé everybody. Eléyìí táwọn kan sọ pé àwọn Haúsá ló sọ wá bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé Haúsá ló sọ wá ní Yorùbá, kò ní jẹ́ àní máa doubt orúkọ yẹn. A ti mọ̀ túmọ̀ rẹ̀ tipẹ́tipẹ́, kò ní lọ bá yẹn. Bàbá wa Samuel Ajayi Crowther, bàbá kan kọ nǹkan tí wọ́n rí ńgbà yẹn tí wọ́n ní pẹ̀lú ìmọ̀ tí wọ́n ní àti wọn bá ìwádìí tí wọ́n lè ṣe ni bàbá fi kọ gbogbo tí bàbá kọ.
nípa Yorùbá. A lot of things wà táwọn èèyàn ti ń tún change padà tí bàbá kọ nígbà yẹn tó yẹ pé àwọn ò mọ̀ pé àbùkù ní fún Yorùbá. Ó ní irú nǹkan tí mo ti tọ́gbọ́n láti correct ẹ̀yin náà sí lénìí. Tẹ́ ẹ bá continue kéèsì yóò dàbí kéèsì bàbá wa Samuel Ajayi Crowther ni tó pé èṣù ní Sátánì. So ibi tí kinní yẹn ó ti lọ nìyẹn. Now mo wá fẹ́ fìdí nǹkan kan múlẹ̀ lénìí. Nígbà tí wọ́n discover orúkọ yìí pé kì í ṣe tiwa, àgbà táwọn Yorùbá ń grow ní knowledge, tẹ́ bá rẹ́ni tí mo sọ pé ó handle kinní ìgbà yẹn mo ní bàbá wa Professor Banji Akintoye is an historian. Historian ni bàbá. Nítorí bàbá máa fight cause òmìnira nítorí ìtàn ni. Òun ni mo ń sọ fún yín pé kò sẹ́ni tí ó mọ̀ tán lẹ̀ Yorùbá yìí tí inú ìrìn àjò bí Yorùbá ṣe rí òní mọ̀ bí pé bó ṣe yẹ ká wá mọ̀ rèé lénìí. Láwátá tí ń bá dáwọ́ láàbò láti yọ ọdún yìí. Àwa làwọn ń ṣerú Fúlàní lénìí. Yóò dùn yàn. Nítorí bàbá máa ṣe gbogbo kìkìràkìtà wọn nìyẹn tá à ń sọ táwọn èèyàn understand. Now ọ̀rọ̀ débi tọ́rọ̀ ń lọ. Bàbá wá sílùú ọba Àgùn nígbà tó dára ìtàn pé ọba tó dàgbà jù lágbègbè yẹn nígbà yẹn ni ọba bàbá wa Adékanọlá Ọlọ́ba Àgùn àná. Bàbá yẹn ló dàgbà jù nígbà yẹn, ó sì ló ti pẹ́ lórí oyè. Bàbá ti gorí oyè láti 1933. Bàbá kú ní 1981. Wọ́n gorí oyè ní 1933. Wọ́n kú ní 1981. So as at that time àwọn náà dàgbà jù lórí oyè. Wọ́n wá lọ bá wọn láàfin. Wọ́n wá béèrè ìtàn lọ́wọ́ bàbá pé níbo lórúkọ yìí ti wá. Bàbá yẹn nìkan ló rí tàn pa wípé orúkọ yìí àwọn Árábù ló sọ wá ní Yorùbá wa. Àwa náà là mọ̀ pé àwọn Árábù ní Lárúbáwá. Yorùbá nìkan ni máa ń pè wọ́n Lárúbáwá ní the world. Àwa nìkan là ń pè wọ́n Lárúbáwá. Àwọn náà dẹ̀ ń pè wá ní Yorùbáwá. Yorùbáwá ni wọ́n fi máa ń ṣe àfihàn wa nítorí ibi tá a ti wá nígbà yẹn. Àwa àti wọ́n máa ń pàdé lórí trade. Oníṣòwò ńlá làwọn ìran Yorùbá. Àwa náà ní ọjà ńlá kan ní Ilé Ifẹ̀ nígbà yẹn tó ń pè ní ọjà Èjìgbò Mẹ́kùn. Ọjà international ni táwọn èèyàn tilẹ̀ òkèèrè wá ná apart from ilẹ̀ Yorùbá nìkan. Níjọ́ kan ń bọ̀ tí màá mú àkàwé bí ilẹ̀ ọjà Èjìgbò Mẹ́kùn ṣe rí, màá mú àkàwé rẹ̀ wá. Ṣùgbọ́n màá kàn rán fún yín ní sample kékeré kan. Ẹ wo computer village nígbà kan kó tó di pé fóònù wa di ayẹyẹ lẹ́ni ní the world. Nígbà tí fóònù jáde gbàm, computer village láti South Africa wọ́n wá ná. Computer village tó jẹ́ street mẹ́rin péré ni ní Ìkẹjà yìí. Wọ́n wá láti South Africa wá ná. Ẹ dẹ̀ mọ̀ pé ọjà computer village yìí ṣé ẹ mọ̀ pé ọjà ń bẹ lẹ́kọ̀ọ́ yìí tó jùlọ. Yes, ọjà ń bẹ lẹ́kọ̀ọ́ tó jùlọ. Ṣùgbọ́n nítorí nature títí ẹ̀, àwọn kankan wà tẹ́ ẹ bá wà láyé, tẹ́ ẹ bá wà l'Amẹ́ríkà, tẹ́ ẹ wà ní UK, tẹ́ ẹ wà ní China, tẹ́ ẹ bá ibi tẹ́ ti lè rí nìyẹn. Ibòmíì tẹ́ tó ti lè rí l'Áfíríkà ní kẹrin ní computer village tó jẹ́ fóònù àbó jẹ́ phone accessories. Nígbà tá a sọ tí fóònù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní early 89, 90, early 97, 98 wá sí 1990. Fóònù tí wọ́n gbogbo gba yẹn, yes, ayé cellular. So wọ́n wá sí ibẹ̀ yẹn Òtígbà street, wọ́n wá gbogbo ibẹ̀ yẹn. Kí ni mo fẹ́ fààyàn gbà yẹn ni pé táwa bá travel tá a lọ síbẹ̀ Kòtónú àbá lọ sí Togo, ẹ máa pàdé àwọn èèyàn ọmọ aláwọn lọ sí Ìkẹjà. Bọ̀ kí ni wọ́n là ń fẹ́ lọ ra fóònù. Òyìnbó ò kó fóònù wá sí country títí ni láti Ghana báwọn èèyàn ṣe ń wá nìyẹn nígbà yẹn. Tẹ máa bá wọn pàdé ńbẹ̀ táwọn arajà. Kòtónú yìí wọn àti ẹ̀ níbòmíì. Ibi ìbàyìí ni Ìkẹjà ni. Bọ̀ lẹ́nìí gbogbo kìíní yẹn náà ti sọ. N tó ṣẹlẹ̀ sí ọjà Èjìgbò Mẹ́kùn nìyẹn. Nǹkan kan wà tí wọ́n ń wá ní gbogbo ìgbà yẹn lágbàáyé tó pé ọjà Èjìgbò nìkan lẹ́ẹ̀ ti rí. Tó dé kọjá yẹn ó popular nìyẹn.
ó dẹ̀ milẹ̀. Àwa náà ní àwọn ọjà kan táwa náà ná láfíríkà bíi Sudan, ọjà Sudan, ọjà kan náà ń bẹ Mali nígbà yẹn táwọn náà popular táwọn ìran Yorùbá ná, ọjà dẹ̀ ń bẹ ní Egypt. Ìlú mẹ́tàtà tí mo dárúkọ ilẹ̀ Arab ni, ilẹ̀ Áfíríkà láwọ̀ dúdú ni ọ̀bọ̀ àwọn Àràbò pọ̀ gbogbo bẹ̀ nítorí pé ìrìn àjò wọn close mọ́bẹ̀. So ibẹ̀ ni wọ́n ti ṣalábàápàdé ìran Yorùbá dáadáa, tàjọjọ mú nǹkan àjọjọ ṣe nǹkan papọ̀. Wọ́n bá àwọn bàbá wa pàdé ńbẹ̀. Kí sì ni wọ́n fi dá àwọn èèyàn wa mọ̀? Ìlà yìí tá a máa ń kọ sẹ́kẹ̀ẹ́ nígbà yẹn ìtàn fi mọ̀ wá nù. Èmi ò wá rí bí ẹ ṣe máa pàdé tí wọn ò ní fún yín lórúkọ, torí Yorùbá náà àwa náà máa tètè fún yàn lórúkọ. Tápà tá à ń pe àwọn tápà lẹ́nìí, mo ti ṣe nínú àkàwé kan níbi tí mo ti kọ́kọ́ sọ̀rọ̀ Yorùbá. Tápà tá à ń pe àwọn Nupe ní gbogbo Nàìjíríà, bí Nàìjíríà ṣe tóbi tó yìí, ẹ lọ wádìí dáadáa, onídìí kẹ́tẹ́ ẹ wádìí, ẹ jókòó sáyé yín kẹ́ ẹ gúgù ẹ̀. Ìran wo ní ń pe àwọn Nupe ní tápà? Yorùbá ni. Àwa nìkan là ń pe tápà fẹ́ pè wọ́n táwa ní tápà lé ń pe, Nupe ńlá wa padà sọ di lé ń pe. Nupe tó ń jẹ́ Nupe ni o, àwa lásán di Nupe, lé ń pe. Tápà lé ń pe, tápà lé ń pe, a tún fi kọrin. Níbi tó ṣe dé, a fún tápà lóríkì, tápà tí ò lóríkì, tí ò mọ nǹkan tó ń pè lóríkì, a fún wọn, Yorùbá fún wọn lóríkì. Àbí kílẹ̀ tó fẹ́ gbọ́? Ilé yìí ti tó evidence. Ẹnìkan wá ní Haúsá ló fún Yorùbá lórúkọ, ló sọ wá ní Yorùbá wa. Ìwọ̀n sọ pé Yorùbá, yóò sọ pé Yorùbá wa Yabansa. Kí náà ń pè Yabansa? Èmi tí mo dúró yìí, ilẹ̀ Haúsá ni wọ́n bí mi sí. Ibẹ̀ náà ti forí tèmi sọlẹ̀ bágbé bá kó sùn. Ilẹ̀ Haúsá náà forí mi sọlẹ̀ ní bágbé bá kó sùn, tí mo dẹ̀ gbọ́ èdè wọn yékéyéké. Níbo l'Haúsá ti pè wá ní Yabansa? Ẹ mọ nǹkan tó ń pè Yabansa ni. Kí náà ń pè Yabansa tẹ́ mọ̀? Haúsá ò tẹrú tí fún wa lóko. Níbo náà ti fẹ́ fún wa lóko? Haúsá fún Yorùbá lóko pé kí ni? Yabansa èèyàn rádaràdà ní tí ò wúlò náà ń pè Yabansa, Banza Kowe. Haúsá ò fi bẹ́ẹ̀ jẹ́ fi ń pè èèyàn Banza ni, ìṣẹ̀lẹ̀ Banza ọ̀dà Banza Kowe. Èèyàn rádaràdà lásán, wọ́n fi lásán sí èèyàn lásán kan tí ò ní túmọ̀ náà ń pè. Ṣé Yorùbá wá jẹ́ ni tí ò ní túmọ̀? Ntẹ́ ń tà láti sọ nìyẹn. Ẹ mọ ntẹ́ ń sọ o, kì í ṣe Haúsá ló fún wa ní Yorùbá wa o, kì í ṣe Haúsá ló fún wa ní Yorùbá wa. Tí Haúsá gan bá fẹ́ pè wá, dan Yorùbá wa náà máa ń pè wá, dan Yorùbá wa. Definitely kì í ṣàwọn náà fún wa. Tá bá fi ń pè wá ní dan Yorùbá wa, ó túmọ̀ sí wípé ará Yorùbá wa wọn ò mọ ní tó fẹ́ pè wá ní, náà fi ń pè wá ní dan Yorùbá wa. Dan Yorùbá wa ni àwọn ní wà chéèchè, dan Yorùbá wa ni. Dan Kano ni eléyìí, ará Kano ni, ará Yorùbá wa lélẹ́yìí. Ó túmọ̀ sí pé wọ́n á mọ ìtumọ̀ rẹ̀. Lárúbáwá ló sọ wá ní Yorùbá wa, àwọn wọ́n sì mọ nǹkan tó fi pè wá bẹ́ẹ̀. Làwa náà ṣe máa ń pè wọ́n padà ní Lárúbáwá. Èsì tí bàbá Adékànọlá ọba àná nílùú ọba Àgbọ̀n fún bàbá wa Professor Banji Akíntóyè nìyẹn. Àkọọ́lẹ̀ dẹ̀ wà lórí ẹ̀. Ẹni tó bá fẹ́ gẹ́tì fact yẹn kó pe bàbá Banji Akíntóyè. Bàbá sì wà láyé lẹ́ni ní tiwọn. Ní pé nígbà tẹ́ ẹ lọ ṣe finance lórí orúkọ yìí, ọ̀dọ̀ ta lẹ lọ, ibo ni wọ́n ti sọ fún yín. Ṣé ẹ ti rí pé evidence mo mú wá yìí kì í ṣe pé kí èèyàn kàn bọ́ ó kàn máa condemn. Mo wá tún ráwọn èèyàn kan tó lọ kọ write up oríṣiríṣi different write ups. Ẹ fi ń condemn ìran Yorùbá. Àwọn ọmọ Yorùbá tún ni o, wọ́n ní Ìjẹ̀bú kìnnìkan.
débi pé àwọn ìtàn kan tí ò nítumọ̀ kí wọ́n máa sọ pé Ìjẹ̀bú yìí ṣe Yorùbá pé wọ́n tẹ̀lé Odùduwà wá láti Egypt ní Odùduwà wo ní lọ ní gbé Egypt Odùduwà èwo ló gbé Egypt tí wọ́n ń kó Jẹ̀bú bọ̀ láti bẹ̀ wá sí àwọn èèyàn máa ń jẹ́ kí inú bíyàn mo fẹ́ gbé rìnrìn àjò nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ wo Ìjẹ̀ṣà dáadáa ìtàn pè ní Ìjẹ̀ṣà àti nǹkan tán pè ní Ìjẹ̀bú mo fẹ́ kí ẹ sọ ìyàtọ̀ tó wà láàrin àwọn ará méjèèjì lónìí iṣẹ́ kan tó náà fẹ́yìn òpìtàn àwọn òpìtàn ò tí ì wọnú tan Ìjẹ̀bú àti Ìjẹ̀ṣà rí nítorí ẹ̀ mo ti sọ pé ìwọ tó bá sọ̀tàn Yorùbá o gbọ́dọ̀ káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá o gbọ́dọ̀ mọ dejúdejú tó bá mọ irọ́ lọ́ọ́ mọ̀ pa irọ́ funfun ibi táwọn èèyàn ti ń sọnù nìyẹn nínú tàn kò sí ìlú tí ń bẹ lórílẹ̀ Ìjẹ̀bú tí ò sí ní orílẹ̀ Ìjẹ̀ṣà ìbẹ̀rẹ̀ orúkọ àwọn méjèèjì dẹ̀ ní Ìjẹ̀ ni kí wà ní ìyàtọ̀ bó wá ní Ìjẹ̀ṣà ti wá nígbà tí Ìjẹ̀bú bá wá láti Egypt Ìjìbò ni Ìjẹ̀ṣà ti wá ìbéèrè mẹ́tò nínú ẹ wá bí tí Ìjẹ̀ṣà ti wá nígbà tí Ìjẹ̀bú wá láti Egypt tí Ìjẹ̀ṣà sì ń bẹ ní Ọ̀ṣun state ń bí ń bọ̀ wá làwọn náà ti wá ó yẹ ká rí ibi tó ti wá alẹ́ àtàbà ń sọ fún yín pé ẹ mọ nǹkan tó ń pè Yorùbá ẹ máa jiyàn yín náà mọ ẹyẹ fanda ẹ máa pera yín Yorùbá ntẹ́ ẹ bá mọ̀ túmọ̀ rẹ̀ ẹ máa dá sí mọ́ even professor tí ò bá mọ bó ṣe jẹ́ ẹ má dá sí ẹ máa wòran ẹ máa ṣèwádìí yín mò ń bẹ Ọlọ́run ọba tó ní kápá ọlá lọ́wọ́lọ́wọ́ tọ́lọ́run bá bò mí láṣìírí gbogbo instrument tí mo kójọ yìí owó sálárì mi owó oṣù mi ni mo tùjọ tí mo fi rà á mo sì ń bẹ Ọlọ́run lé lórí kọ́lọ́run tó bò mí láṣìírí kí n ra oní kankan tí mo fẹ́ get kẹ́lẹ̀ bá a máa gbádùn ètò yìí mo fẹ́ máa lọ sí kùnkùndó ibi tí nǹkan ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá mo fẹ́ máa lọ bẹ̀ láti máa fi hàn yín kẹ́lẹ̀ bá a máa rí tí màá dẹ́ mọ mú fact jáde ń bẹ̀ so dáhùn kálukú mọ ibi tó belong kì í ṣe pé kẹ́nìkan kan máa wá kán máa parọ́ nǹkan tí wọ́n mọ̀ mọ̀ sẹ́dọ̀ kẹ́ dákẹ́kẹ́ mọ̀ wòran mọ̀ condemn mọ̀ iye damages tẹ́ ti cause lórí kẹ́ máa sọ pé Yorùbá kìnnìkan àwọn nǹkan tẹ́ mọ̀ kẹ́ máa bàjẹ́ nísìnyí ọmọ rúùtù yìí tí mò ń sọ̀rọ̀ yìí ẹ wo tẹ́ bá lọ wo nǹkan àwọn nǹkan tó ti kọ́ nípa Yorùbá kí ìlú kan Ìbẹ̀ní kó máa bá odidi state mẹ́fà jà kó máa sọ pé nǹkan tó ń ṣe kò ráìtì Bẹ̀ní mélòó ń Bẹ̀ní sí Bẹ̀ní tó Ògbómọ̀ṣọ́ ni ṣé Bẹ̀ní tá à ń sọ̀rọ̀ rẹ̀ só tó Ògbómọ̀ṣọ́ ibẹ̀ ni mo ti fẹ́ kẹ́ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ àwọn aráabí a ní láti wà very careful pẹ̀lú àwọn ọmọ wa tí wọ́n ń tafà sókè yìí ló borí lọ́rọ̀ ìtànlẹ̀ Yorùbá ibi tí ọ̀rọ̀ ń lọ nìyẹn. so ọlọ́ọ̀bá láàánú tó sílẹ̀kùn ọjọ́ òní yóò fi dẹ̀ wá ní ọrùn wọ́n wá sọ títí wọ́n ní kò sí bó ṣe fẹ́ jẹ́ pé àwọn Bẹ̀ní wọ́n ṣàgbà Ọ̀yọ́ mo rẹ́rìn kí n sọ̀rọ̀ Odùduwà tẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ yìí ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ni mo tún ti gbọ́ ọdún kankan láàárọ̀ tí mo jí tán ní Odùduwà kì í sọmọ Ifẹ̀ ni pé wọ́n rìn wá ni pé àáfàá kan ló tún sọ yẹn ó ní í ṣe ní lọ ń bá àwọn Ọbàtálá jà Ọbàtálá láti jò sí jò sódùduwà àwọn èèyàn bọ̀ pààyàn rìn Ọbàtálá ṣé ẹ mọ ọdún Ọbàtálá ẹ mọ ọdún Odùduwà nílé Ifẹ̀ ẹ lọ wádìí gbogbo ohun tẹ́ ń sọ yìí dáadáa àwọn margin tó wà ń bẹ ọdún iye ọdún tó wà láàrin Ọbàtálá torí pé àwọn ìran Ọbàtálá là máa pè wọ́n irú àwọn ará Ifọ̀n nípínlẹ̀ Ọ̀ṣun àwọn ìran Ọbàtálá nìyẹn àwọn ìyẹn ṣe ìran Odùduwà àwọn Olúfọ́n Òròlúmakẹ̀láwẹ̀
Olúfadé Òròlúmákẹ́láwẹ̀ àwọn ọ̀ràn yìí wọ́n ń bẹ káàkiri ilẹ̀ Yorùbá. Agboolé kan wà ń Ragbèjì tá à ń pè ní agboolé Ọ̀tún. Àwọn ìran Ọbàtálá ni wọ́n táwọn náà jẹ́ Olúfọ́n. Oríkì Ifọ̀n iná la máa fi kí àwọn náà. Oríkì tán fi ń kí Ifọ̀n Ọ̀ṣun náà fi ń kí àwọn fámìlì tá à ń sọ yìí náà. Olúfadé Òròlúmákẹ́láwẹ̀. Gbogbo ìwádìí ni ẹ wá kẹ́ tó bọ́ta kẹ́ tó máa sọ̀rọ̀. Tẹ́ ẹ bá dé ilẹ̀ Ìjẹ̀ṣà ẹ rí Ìjẹ̀bú-Jẹ̀ṣà ń bẹ. Ara àwọn similarity tẹ́ máa fi béèrè nítorí kí o ti máa béèrè question nìyẹn pé bóò ni Ìjẹ̀bú-Jẹ̀ṣà ti jẹ́. Tẹ́ ẹ bá sì dé Ìjẹ̀ṣà ẹ rí àgọ́ Ìwòyè ní Ìjẹ̀ṣà tó ń pè ní Ìwòyè Ìjẹ̀ṣà. Tẹ́ ẹ bá lọ sọ́nà tẹ́ ẹ bá lọ sí kí lórúkọ ìlú Ìlàrẹ́ gbogbo àwọn ẹ̀rẹ̀ Ìjẹ̀ṣà nǹkankan ká tó já sí Ìbòkun sí àlàfo yẹn náà ló já sí Ìjẹ̀bú-Jẹ̀ṣà o. Inú igbó yẹn lẹ̀ gbàdé gbogbo bẹ́ẹ̀ ti dìlú sí náà ti la ọ̀nà gbàbẹ̀ nígbà tẹ́mi ń gbàbẹ̀ inú igbó ló wà. Tẹ́ ẹ gba láti Ìbòkun ẹ já sí Ọ̀tánlé láti Ọ̀tánlé ẹ gbàbẹ̀ wọ Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Àwọn ọ̀dún tẹ́ ẹ mọ̀ kan ní Ìwòyè Ìjẹ̀ṣà Ẹ̀sà Òkè àwọn ìlú yẹn ibẹ̀ ni gbogbo wọn wà. Tẹ́ ẹ bá délé Ìjẹ̀bú-Jẹ̀ṣà náà tẹ́ ẹ bá dé Ìjẹ̀bú Òde níbi tẹ́ ẹ bá dé Ìjẹ̀bú ń bí ẹ ra àwọn ìlú tó ń pè ní Àgọ́ Ìwòyè. Àgọ́ Ìwòyè ilẹ̀ Ìjẹ̀bú ni ìbẹ̀ ń Jẹ̀ṣà. Àwọn ìlú yìí ní nǹkan kan ṣe papọ̀. Gbogbo kínní ni kẹ́ lọ wá ṣé Jẹ̀ṣà náà wá láti Egypt ni. Gbogbo kínní ló ní the question ká béèrè lọ́wọ́ ara wa. Àbí torí ìtàn tá bàbá wa ò mójútó tó sọ gbogbo wa tó sọ wá sínú òkùnkùn lénìí táwọn nǹkan ṣe ń ṣe fàájì wọ́n ṣe ń ṣe wàhálà láti díìgì gbogbo eléyìí tá à ń sọ yìí jáde lénìí. Kí Benin máa bá Ọ̀yọ́ takàngbọ̀n pé kínní. Ọba tẹ́ bá fẹ́ mọ fact lénìí ọ̀wọ́n tí ń jẹ ìran ọba ní ilẹ̀ Benin ẹ lọ ṣe DNA wọn pẹ̀lú àwọn tí ń jẹ Aláàfin Ọ̀yọ́. Tó bá ti mú result kan náà wá ẹ mọ̀ pọ́n Ọ̀rànmíyàn kan náà ló bí gbogbo wọn. Fact kan nìyẹn tẹ́ ẹ fi lè mọ̀ ilé ìtẹ́sẹ̀ṣẹ̀ ń kọ̀wé tẹ́ nǹkan tánìṣe méjì àwọn yẹn kiri ẹ lọ ṣe findings yín lórí DNA test wọn. Nígbà tí Aláàfin wà láyé Aláàfin Lámídì Adéyẹmí bàbá lọ visit ọba Benin eléyìí tó gbéṣẹ̀ kí eléyìí tó jẹ. Bí helicopter ṣe já bàbá lẹ̀ lórí field tó ti land Olúbìní ti wá pàdé wọn bẹ̀ ọba of Benin lẹ́mí ń pè lólúbìní. Ó dẹ̀ dé immediately tó rí Aláàfin lọ́ọ̀kan tí ṣẹ̀kẹ̀rẹ̀ sọ àti lù lòun náà kíjó mọ́lẹ̀. Níjọ́ yẹn orí mi wú gan mo pé ẹ̀jẹ̀ ló pàdé ara wọn yìí ọmọ bàbá kan náà. Tẹ́ bá rí báwọn méjèèjì ṣe ń ṣe bí ọmọdé bàbá ẹ̀jẹ̀ kan náà ní ń flow nínú vein àwọn méjèèjì. Torí ntẹ́yìn ò mọ̀ nìyẹn ntọ́ràn yàn dá lẹ́nu ọ̀ràn yàn tá a dẹ̀ ń sọ yìí mo sọ fún yín pé Oríkò l'Ọ̀yọ́ jẹ́ fúnfẹ̀ nígbà tí ọ̀ràn yàn kúrò ní Benin tó parí iṣẹ́ t'Ọ̀yọ́ bó ló padà sí ó padà sí Ifẹ̀ ilé ibi tá a ti bí bàbá rẹ̀ ibẹ̀ ló kú sí tí wọ́n sì sìnkú rẹ̀ sí. Wáyé tí wọn ò sí síbi ní tí àbí kan gbé lọ s'Ọ̀yọ́ lọ sí. These are the things tó yẹ kẹ́ ẹ lọ mọ̀. Ẹ wá fẹ́ mọ sọ pé Ọ̀yọ́ ìsara wa pé níbo ló ti jẹ́. Ẹ̀yin ni wọ́n mọ̀ pé ẹ̀yin tẹ́ ń parọ́ tàn yìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ sọ pé wọ́n yìí ṣe Yorùbá kẹ́ wá máa jà. Kì í ṣe ẹ̀yin lẹ́ẹ̀ máa pàtàn pé Ọ̀yọ́ kì í ṣe ara wa nítorí pé ààfin Ifẹ̀ ni Aláàfin Ọ̀yọ́ ti jáde inú ààfin nífẹ̀ bó lẹ́yìn tí wá ń tín ẹ̀yin tẹ́ belong sáàfin bàbá yín gan òjòyè ń fẹ̀ lẹ́yìn wá ń pàtàn pé Aláàfin sọmọ kì í ṣe kinní kan. Ẹ lọ wá tàn mí pa bàbá ẹ jòkó kẹ́ tún ṣe kì í ṣe kẹ́ máa bàjẹ́ ní tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ mọ̀ sọ mọ́ bó ti sọ several times. Ẹ ń sọ pé ìran Yorùbá ìran kẹ́dùn kò sí nǹkan tí ń jẹ́ kẹ́dùn kò sí nǹkan tí ń jẹ́ ìkẹ́dùn. Tẹ́ bá ní Yorùbá ò ní túmọ̀ ẹ̀yin náà sọ túmọ̀ kẹ́dùn tẹ́ ń sọ. Èmi sáà ti sọ túmọ̀ ó tù ń sìn ó tù lórúkọ tí Yorùbá ń jẹ́ láti lẹ̀ ìran ó tù ni àwa gangan mọ́ra wa sí ìran ó tù Ifẹ̀ ìlú tí wọ́n ti máa tù tí wọ́n ti máa bà
ṣebí tútù bíbà náà làwọn àfa àwọn pásítọ̀ náà ń go against lé ní pé ká má tù kán má bà mọ́ sí gbogbo ẹ̀ wá lójú ibi tẹ́ ẹ ti sọ nǹkan nù nìyẹn ara ètù àìbàmọ́ ló sọ ìlú yìí di dákúdà lẹ́nu tẹ́ ẹ fi wà lóko ẹrú tó wá jẹ́ pé Fúlàní ní wọ́n ń control orílẹ̀ baba ńlá baba yín àìtù àìbàmọ́ ni. níjọ́ tí máa fẹ́ sọ̀rọ̀ lọ sínú O2 odidi ọ̀sẹ̀ mẹ́ta ló máa take mi but mi ti fẹ́ lọ bẹ̀ mo fẹ́ prepare time fún ni nǹkan tí wọ́n tó fi ń pe Yorùbá ní O2 ẹ̀ mọ ìtumọ̀ rẹ̀ nǹkan ńlá ni o tó tóbi tí ì ṣe kékeré tí Yorùbá lè fi gbà ẹ mọ̀ jẹ́ ń tú lẹ́ẹ̀lẹ́ nìyẹn jẹ́ kí n gbàgbé lórí ẹ̀ but mo rọ̀ yín bàbá mo kí yín o pẹ̀lú iṣẹ́ takuntakun tẹ́yìn náà ṣe pẹ̀lú gbìyànjú yín àmọ́ Yorùbá ò rí bẹ́ẹ̀ ṣe sọ́hun o orúkọ yẹn ò wá látọ̀dọ̀ ọmọlá o àwọn àràbó ló sọ wá ní Lárúbáwá àwa náà sì sọ wọ́n ní àwọn náà sọ wá ní Yorùbáwá àwa náà sì sọ wọ́n ní Lárúbáwá bí ọ̀rọ̀ yẹn ṣe mọ nìyẹn lágbára Ọlọ́run tá a máa mú ọ̀tún ètò míì wá lọ́la lágbára Ọlọ́run ìyẹn parí síbẹ̀ kọ́lọ́run wá jẹ́ kí gbogbo àwọn tá a sọ fún kọ́lọ́run dé oyé wọn ẹ bá wa tàn káàkiri ẹ jẹ́ ó débi tó yẹ kó dé kí wọ́n lè bá gbọ́ àlàyé tá a ṣe yìí dáadáa ẹ jọ̀ọ́ ẹ ṣe gidi gan a dúpẹ́ lọ́wọ́ yín